The honoree Oba Jimoh Olanipekun commended the guest lecturer for his insights. He, however, clarified earlier controversy about a hierarchy tussle of the Atajo stool in Osun State. Bàbá mi kábíyèsí Oluwo wálé mọ́tàn mi kẹta. Wọ́n lọ sí ìlú òyìnbó kí wọ́n tó dé, wọ́n dẹ̀ gbé àga wọn sẹ́gbẹ̀ẹ́ kan, wọ́n sì gbé Olúwo síbẹ̀. Bólúwo sì wà ń pò kẹrin nu, Àtọ́já ló ní pò kẹrin rẹ̀. Tí mo dé bá ní tí mo lè fáwọn ìwé ìròyìn ní pé mo ní mo ní ipò ló ń bá wa mo pé ipò kẹrin náà ṣáájú mi wà agárẹ́ mo jókòó ipò kẹrin náà mo wà bí wọ́n ṣe jí máa ń lọ́nu àtìgbà náà mo wà silent lórí ẹ̀ tí mi tí mo nà àbáyọ mo dẹ̀ ń gbégbèsè lábẹ́lẹ̀ ṣùgbọ́n bó bá ti wù ká dáná tó ìfin rẹ̀ ọ̀bọ̀ ta bá ọba kankan já o ṣùgbọ́n àga Àtaọ́jà ipò kẹrin lọ́sùn. Tí wọ́n sì ń fi ẹ̀yẹn níwèé ìròyìn tó dé tí wọ́n fẹ́ mọ̀ kàwé pé ọba kan dádé ṣáájú ọba kan Gbádéwọ̀lú Láròyé àkọ́kọ́ adé ló gbé láti Igbó Òkólé tó gbé wọ̀lú.